wọn sọ pé o sì lè máa pé wọ́n la kó bàtà ọ̀sẹ́ni ọ̀ta kò wọ́n ibi tẹ́ ti mọ̀ nù wípé àwọn èèyàn fẹ́ oríire àmọ́ oríire ni ká ní àwọn ni wọ́n kó bàtà bàbá wálẹ̀ yìí ń jọ kan ní bàbá lágége wọ́n wá sí ọmọ dáńbẹ̀ ni bàbá wa fẹ́ bọ́ bàtà ní bàbá mùdír wọ́n fẹ́ bọ́ bàtà kódà wọ́n ti bọ́ lẹ́sẹ̀ bàbá kan ṣe báyìí wọ́n wọ ẹgbẹ́ báyìí wọ́n ò rí ẹni tí wọ́n fojú jọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti lẹ́gbẹ̀ẹ́ òsì bàbá sì wọ bàtà wọn padà tọ́ba yẹ kí bàbá ń lè márùn-ún máa ń bẹ Nàìjíríà jọ náà wọn ò sí Nàìjíríà bàbá ti wọ ẹgbẹ́ tọ́ba ti rí wọn bàbá bọ́ bàtà bàbá ń lè márùn-ún nìkan lẹ́ni tí bàbá lágége lè wọlé yìí tí ó bọ́ bàtà tí bàbá ti rí lẹ́gbẹ̀ẹ́ wọn sì bọ́ bàtà bí kì í bá já sí wípé kádàrá tí ó ṣe ni ó ṣe ni tọ́ba yẹ kí bàbá ń lè márùn-ún bá ń bẹ ńlẹ̀ yìí ń jọ ti oní áǹkì ni tọ́ba yẹ kí wọ́n bá súnmọ́ bàbá ní kílòsì ni kò sí oúntọ̀ wàláhì làzim ibẹ̀ náà ni ó ti gba ẹ̀sẹ̀ ọlọ́mọsà wọlé ànábì Muhammad ọlọ́mọsà di àríyìn pé àwọn èèyàn ń bínú yín ẹ̀sì lẹ́sẹ̀ kan tẹ́ẹ̀sẹ̀ wọn ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ wọn náà ní pẹ́ nífẹ̀ẹ́ bàbá lágége bẹ́ẹ̀ ni wọ́n sì ń bínú àwa náà àwa ń bẹ ń péjì pẹ̀lú yín àtàwọn tí bá ń bẹ pẹ̀lú wa èmi sì máa sọ wípé gbogbo ẹni tí ọba lè ṣerú ń táwa ń ṣe tó bá sì nífẹ̀ẹ́ bàbá lágége má bú àwa pé ń tà ń ṣe pọ̀jù mọ̀ wípé ìwọ náà lè ṣe àmọ́ bọ́yá ẹ̀rù ní ń bà ọ́ ẹ̀rù ń bẹ lómi kìí jẹ́ pé ò nífẹ̀ẹ́ àmá ti kojú nǹkan ní ń bà lẹ́rù kò sí ń tọ́ bà mí lẹ́rù rí láyé Rabbil Kaaba ẹ̀rù ọba nírí ọba yẹ pé torí àwọn àfáà wa ní o ẹ̀rù ìbà mi ẹlòmíì náà wá ní ìfẹ́ bẹ́ẹ̀ àmá àfún ní àyà kó lè kojú nǹkan Al-Qur'ani sì ti jẹ́ àmọ́rú àwọn bẹ́ẹ̀ pé laysa alálẹ́ àmọ́ àràjù wàlá alálẹ́ àràjì àràjù wàlá alálmaridi àràjù ìran mẹ́ta àwọn náà ni wá ń bẹ lára bàbá lónìí àwọn kan bẹ àmọ́ ni wọ́n ń táwà ń rí wọn rí wọ́n bá ti iná sí ń pè yín òun ṣe ṣáájú ọ̀rọ̀ ni àwọn kan sì ń bẹ ẹsẹ̀ wọn ò dúró dáadáa yẹnyẹn amẹ́nu díẹ̀ tí wọ́n dúró òun náà àgbọ̀dọ̀ bú wọn wọ́n tiro tí wọ́n sì tiro náà ẹja kí wọn wàlá alálmaridi àràjù ẹlòmíì ọkàn rẹ̀ ọgbà tán fún bàbá lágége ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tá à ń jọ ń bẹ ń bẹ àmọ́ báàtò ṣàkìrọ̀ wíwò àwọn apá kan iyèméjì ń bẹ̀lẹ̀ mí ẹ̀ sísà ń bẹ pẹ̀lú wa tá a sì ń rí a lè fi wẹ́ni tá a ti rí gbogbo wọn náà lè yàn ọmọ sọ pé a máa ẹ̀ ń dí ọ àwọn àrí wọn náà rí ọlọmọsà àjẹ́ àríbàbò ń lè mánu pé omi jẹ́ wọ́n kí gbogbo àwọn àgbàlagbà àwọn lọ́yà ni wọ́n jòkó yìí bàbá Saddam àmọ́ bí tọ́lọ́run ti lọ lè bọ́yá agbẹ̀dù kan bẹ ní inú ọkàn bàbá wa Saddam agbẹ̀dù yẹn lágbára wọ́n bá bẹ̀rẹ̀ sí fawókọ Ọlọ́run èyàn ọmọ sọkùnrin àbá Nuru ní àlífà lọ́dọ̀ bàbá Bọ́láńtà ọwá pílé wá sí wọn kan fún mi pé kí n gbọ́ wá sí lọ́yà Saddam wọ́n wá ń gbọ́ káì ara mi sì ń dìde níbi tí mo wà yà á èèyàn ní ń fọ ohun báyìí ohun yẹn ti lágbára jù mọ́ wá rí wípé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí yín ni àwọn tí wọ́n máa ń ṣe síkìrí kún tó sunu wọn ni wọ́n ṣe síkìrí sunu yín ni bàbá lọ wá sí kún tó bẹ̀rẹ̀ wá sí wọ́n kọ́ ṣe síkìrí bí ọgbọ̀n ṣẹ́jú náà àfikún yin Ọlọ́run ọba tó wá ṣe yín báyìí ẹ̀ ń dá sétò tọ́lọ́run ẹ̀ tó ń dá sétò táyé méjèèjì lẹ́yìn jẹ̀ máa pọ̀ ẹ̀yin lẹ́ ní jẹ́kẹ́ nìkan yàn wá jẹ ẹ̀yin lẹ́ sì ń dúró fún lọrin níwájú àti gbogbo tí ọba kábùkù bá lọrin Ọlọ́run wọlá bàbá wa àgbà tó bí yọ wọlá àṣẹ Ọlọ́run ti ń bẹ lára wọn yọ wọlá bọ́lọ́run ti ṣe wọn yọ wọlá báwọn náà ti mọ Ọlọ́run tó Ọlọ́run ní jẹ́ máa padà sí ibú albarkola àwẹ̀ ni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ọ̀ká ni wọ́n jẹ́ fún lọ́yà àjàsá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ o àánẹ́kùnmọ̀lọ́ barista wa Ọlọ́run jẹ́ àríyìn wọn pẹ́ àfáà wa ní ọmọ bàbá wa ọmọ àfáà wa ní ọmọ jẹ́ Ọlọ́run mọ́sá jẹ́ kí àríyìn pẹ́ o albarkola àwẹ̀ ni Ọlọ́run afitiwa kí àbáwa alimi bàbá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ afitiwa kí alfáà wa agoro ọlọ́mọsá jẹ́ àríyìn pé ẹbá wa kí àwọn àgbàlagbà ńlé akí alfa wa sàkámà àbá sàkámà náà Ọlọ́run ní jẹ́ kí ẹ máa padà sí ibú ẹ ń ṣe wàhálà púpọ̀ ẹ ń ṣiṣẹ́ púpọ̀ ẹ ń ṣe wàhálà ẹ ń ṣiṣẹ́ púpọ̀ à ń sì ń rí Ọlọ́run ò ní fi yín lẹ̀ ọlọ́ àwọn tẹ́ tara wọn jáde ọlọ́ àwọn ẹni Ọlọ́run àbá wa mímọ́sà àbá wa ṣéun sọ́ọ̀lẹ̀ àkí wọn àbá wa tójú òkú ti àbáwà alìmísírí pọ̀ mọ́ wádọ́ alìmísírí àbáwà sínú láwùjáre ẹ̀ ọlọ́run okùnrin ọgbà àwọn àfáà lè jímbà ogbóyin mọ́ kí wọ́n wá kí alfáà kí ni aṣàkó gbogbo àwọn tó kù náà mọ́ kí wọ́n má bínú wọ́n wá kí alfáà alìmísírí almuhami ọmọ bàbá lágége ni wọ́n ẹ̀jẹ̀ bàbá lágége ni wọ́n
omi babalágége àti ìmọ̀ babalágége èmi ń sọ fẹ́ nìkan jò ní nígbà tí ẹnìkan challenge wa ẹnìkan pé wọ́n máa dákọ̀ òòsà tí ń bẹ ńlọrin wọ́n máa dákọ̀ rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ka òkè sóbì mu ní àsóòsà lòkè sóbì ni wọ́n á bẹ̀rẹ̀ sí ka gbogbo ẹ̀ wọ́n ń ka sàárè wọ́n ń ṣèkú sílé wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní gbogbo àwa tí àwa abádìlé ńlọrin pé a pè lẹ́jọ́ mọ́ni ẹjọ́ bò Ìlọrin ò gbọ́dọ̀ pè yàn lẹ́jọ́ mímọ̀ sí kóòtù Ìlọrin ní kóòtù títí dájọ́ mímọ̀ tiẹ̀ lọ́tọ̀ wọ́n á sọ nínú ọ̀rọ̀ mi jọ́nà wípé àwọn tí àwọn bàbá wa bí nílọrin gbogbo àwọn bàbá wa ò nídìí wàhálà mọ́ wọ́n ti láwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ tí wọ́n sì ti sun wọn jiná bẹ́ẹ̀ ni kábàá lóhun challenge Ìlọrin onídìí ẹsẹ̀ máa wípé ẹ̀ ń pè é sí kọ́ ìbọ̀rọ̀ mímọ̀ ni ebi dókítọ̀ ni ó sì máa ti fún tẹ̀dọ̀ kéwú ló fi ní òun challenge Ìlọrin àwọn náà láwọn tá a ti sì inú àwọn tí mo kà lálùfáà wa Al-Misri lálùfáà wa Ishaq Ayub lálùfáà wa ọlọ́mọníkùn àtàwọn bẹ́ẹ̀ kọ́dà lálùfáà wa ẹ̀sìn ní òbí wa àbá wa jà gbogbo wọn bẹ́ẹ̀ mo láwọn ẹ̀yìn àwọn ti get ready kalẹ̀ ìmọ̀ tí ń bẹ lára wọn ń wẹni tí ó kọlù wọn tó ń gba àwọn òsì tí ìrí tẹ́nìkan yìí ti challenge wọn lọrin wọn èwo láti wọn lè kí bòsílẹ̀ ní méjì àti pé a gbé ọlọ́kọ́ tó ní ẹbẹ́ kí wọ́n máa rò pé kò sí nǹkan kan lọrin mọ́nu wọ́n wá challenge ẹni òun pé àwọn nídìí ẹ̀ káwọn ọjọ́ kọ́dà jí ó lè máa lóhun ó gbé àwọn láwọn ó gbé 1 million kalẹ̀ pé tọ́ba là wá mọ́lẹ̀ 1 million naira rí tó àárí kí ọ dá wa lóhùn ọlọ́run má ba ìmọ̀ ara yín jẹ́ o alibarika ọlá àwẹ̀ ni ọlọ́run ọba wa jẹ́ kí á rí gbogbo àwọn jàmáà pẹ́ ọlá Muhammad Rasulullah akí gbogbo wa bẹ́ẹ̀ gbólóhùn ẹyọ kan náà lèmi fẹ́ sọ kíkí náà ti gba àsìkò ó sì dáa bẹ́ẹ̀ kéèyàn ó kí àwọn àgbàlagbà ìkí yín ga wá sí ní fún rẹ̀ àmọ́ gbólóhùn ẹyọ kan tí mo fẹ́ sọ ni pé inú ilé tá a wà yìí ilé ìpìlẹ̀ àmọ́ ẹnìkan ló jẹ́ àmọ́ fálù lé ó sì jẹ́ àmọ́ fálù gbogbo àwọn ilé títòrá sùn bẹ́ẹ̀ nílọrin àwọn ilé kọ̀ọ̀kan tílé míì tí ó bá ti dóhun gbàgbé ó jẹ́ ká máa wípé ìpìlẹ̀ nílé yìí kọ́dà àwọn ilé kan bẹ táwọn ará òkèrè wá ń sí yára rẹ̀ nílẹ̀ yìí tọ́já sí pé sí Ádámù lójúwe rẹ̀ tí wọ́n fi wá sí yára rẹ̀ òkè súnnà tí àfáà límì dé sí ibi tí a sí Ádámù ọba kọ́ sí ibi tíra wọ́n sì sọ fálù bókè súnnà wọn ti tó ẹ bá débẹ̀ nísìn ẹ bá wọn èèyàn tí wọ́n ń sin náà ń bẹ̀ nísìn wọ́n tún ń tàdúwà ń bẹ̀ lálùbáríkà apá àfáà límì tẹ̀lẹ̀ ibi tí bàbá tó júwẹ̀ fà aláṣàmálì dákìlì mínà al-madinati ila tariqi Ìbàdàn wà Lagos wà aláṣàmálì dákìlì mínà al-madinati gẹ́nìkan mínà Ògbómọ̀ṣọ́ ìrántí mani bàbá tó júwẹ̀ rẹ̀ báwọn èèyàn ó ti gbà ẹwọ́ sí Ádámù ti yáyí kéwú yóò ṣe ní dàmú àwọn èèyàn ẹni tí bá ń bọ̀ wá tó bá ti kéwú tó sì ká wọ́n dà láyé béèrè lọ́wọ́ ẹnìkan ó ti yé báwọn ọmọ bi tí ọ́fíìsì wọ́n lánàá sí Ádámù lọ́jọ́ àmà bí sí Ádámù ti wá jẹ́ àmà òun ni wọ́n jẹ́ àmà inú létà wà yìí òrùpálá jí wa ń lè máa ti sọ ọmọ ọgbọ́dọ̀ má sọ àwọn náà wọ́n sì mọ́ anásẹ̀ ọmọ Málìkì ni wọ́n lọ́dọ̀ bàbá Lágége níbi tí máa bí wọn nù bílẹ̀ wọn ti wá tóní àtàwọn alé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí bàbá kó kọ wọn sínú tírà kọ́dà àwọn alé tí bàbá wá ìtàn dọ́dọ̀ wọn nígbà náà bí wọ́n fẹ́ kọ ìtàn àwọn tó bí yín káwọn Lárúbáwá lè máa wípé ẹ̀yin náà lo ayé ẹ sì ló dáa àwọn míì sọ pé àwọn ọgbà àwọn ọgbà látara ìbínú sí Ádámù bàbá wọn ò fún bàbá náà sì gba ìtàn lọ́dọ̀ wọn ni wọ́n ń dùn wọn lónìí bí kí bàbá ọkọ àwọn náà sínú tàn bẹ́ẹ̀ lómi sì lóhun kọ́ kò lè tàbí ti bàbá wọn ẹ̀gbọ́ ẹni tó wá ṣe wàhálà báyìí wọ́n kọ Lamahatul Ballori wọ́n fi èyí yanjú ọ̀rọ̀ lọ́rin bàbá ní kí ètò mi wọ́n fẹ́ gbọ́ sílẹ̀ Yorùbá náà wọ́n wá bọ́ sílẹ̀ Yorùbá wọ́n kọ Nasimu Sọba èyí tilẹ̀ Yorùbá wọ́n tún bọ́ sí Ghana ńbẹ̀ wọ́n bọ́ sí Abidjan níbẹ̀ wọ́n bọ́ sí Benin níbẹ̀ àtàwọn ìlú mi bẹ́ẹ̀ bàbá wá ní kèétán mi nù ẹwọ bí wọ́n ti ń kí ilẹ̀ Yorùbá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kí wá ní ọ̀pọ̀ àwọn ọmọ wọn fi san fún sí Ádámù lónìí ibi ni wọ́n fi san fún wọn ọ̀pọ̀ ẹlòmíì náà ńlẹ̀ yìí náà fi bí san ẹni sí Ádámù kó kọ bàbá rẹ̀ sínú tàn kó wọ́n má bàa parẹ́ wọ́n sì ń fẹ́ kọ́ láti ọparẹ́ láyé tiẹ̀ lọ́hùn tẹ́mà pọ́lọ́hùn òní yọ́nú sí yẹn bàbá kú ń bẹ̀ wọ́n tún lọ Islam fi Nàìjíríà bí mo fẹ́ yanjú ọ̀rọ̀ Nàìjíríà wọ́n tún kú Nàìjíríà bọ́ sáwọn ìlú míì náà ìtàn bí Islam ṣe wọ Nàìjíríà ẹnìkan sáwájú Sheikh Ádámù rí ọ̀sẹ́ni ó sọ rí ọ̀sẹ́ni ó rò rí kọ́dà ọmọ Haúsá rò òun lọ fà á tí Malam Nasiru Kabara tó fi wá bẹ̀rẹ̀ sí yin sí Ádámù pẹ̀lú àwọn orúkọ tó lágbára Al-Almai Al-Lausai Al-Hasakọ Al-Labakọ Al-Hiburu Al-Baharu gbogbo ẹ̀ Al-Fahama
ọ̀sà bẹ̀rẹ̀ sí kó àwọn mùdùnmùdùn ọkọ̀ tó yẹ pé tá a bá fún ẹnìkan lẹ́yìn ọ̀kan rẹ̀ ó tó ẹni òun ṣe fàárí ọwọ́ akó bí mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ akó lé sí Ádámù lọ́wọ́ ọwọ́ ní ṣé Ádámù ti ń jọmọ tí ń nílọrin ọwọ́ ní tíra yìí ó ní yẹ́dẹ̀ù ó ní tíra yìí kọ̀dọ́ bí i mú alifuhu àdéyìnà lẹ́dí alárìkọ́bí ulama Nàìjíríà qadiman wa hadisan ó ní gbèsè tí gbogbo àfà Nàìjíríà jẹ wọ́n jẹ Usman Ibn Fodio àwọn ọmọ Haúsá gbèsè táwọn jẹ ọmọ Yorùbá lọ́wọ́ san òun lọ́wọ́ san gbèsè wa ṣe mọ̀ pé ìwọ̀n jẹ́ àmà wípé tí ó ṣẹlẹ̀ rí èyí wọ́n jẹ́ àmà wípé ẹ̀yin Ìlọrin bí n tó tóbi tí nǹkan kan ò sì tí tóbi tó dùn ní gbogbo tí ọba lóhun tóbi lábẹ́rẹ̀ ni ọ wá já sí pé gbogbo ṣe wá tóbi tó ní wọ́n wá ṣiṣẹ́ òun fún ṣe wà lími òun lọ́fà tó fi ń pé Adam Abdullah Al-Ilori bàbá ní gbogbo bí tí ń bá dé láyé àbí kí n fi Al-Ilori kún bàbá wa Damme Duka bàbá wa Makana wọ́n ní níjọ́ tí Adamu ni wọ́n sọ̀rọ̀ wájú nílé ìdí àgbà pé wá yọ̀ǹda fún mi kí n sọ̀rọ̀ nílọrin ọ wá ní ọ̀nà mẹ́ta nìyẹn bí ajá fáyà ó ní bàbá bá kéwú ẹni ọba kọ́ aláàfin kan ọmọ ọ̀dọ̀ Ọlọ́run ni mímọ̀ wà tó bá ti fa aláàfin kan lé ọ lẹ́nu àfà rẹ̀ ọlẹ́lẹ́ẹ̀kejì ni pé wọ́n ti kéwú tán ọwá katira àfà àkàtọ́kọ tíra ńgbọ́ katira rẹ̀ ọwá ráǹfà ní múnú tíra rẹ̀ ó lò ẹni tó ṣe tíra àwọn ti dàáfẹ́ ẹni tí ọkà tíra ọlẹ́lẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àfà kan wọ́n ṣe wá sí àbọ̀ gbọ́ kéṣẹ́ ti rẹ̀ ọwá lo orin kan àbólú ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó wá lò yìí ọwá ráǹfà ní bẹ̀ ìwọ́n náà wá tún lò lóde ọlẹ́ni wọ́n sọ̀rọ̀ ní ti di àfà àwọ̀ tí bàbá Adam Eduka wa sọ fún hikayatan minhu bí wọ́n ti wínú wọ́n wá ní nílẹ̀ Yorùbá ní Nàìjíríà wọ́n ti ń kànáà láfíríkà ní gbogbo àgbáńlá ayé àfà ní Alhaji Adama bàbá Adam Eduka tó wá sọ̀rọ̀ yìí tẹ́ mọ̀ wípé ìmọ̀ tí ń bẹ lára wọn àwọn ìmọ̀ kan tí è sùn ni tí máa jí kalẹ̀ tí wọ́n máa retí pé ta ló fẹ́ wá lóru kí n máa dá lóhùn òun lọ́wọ́ pé ní gbogbo ayé àfà ní Sheikh Adam nínú tí Sheikh Adam tún ṣe wọ́n ṣe tawhidu sufufi àtìjàniyyin wal qadiriyyin gbogbo àwọn tìjàní àti kàdìríyà bàbá Sheikh Adam wọ́n sọ wọ́n di wáhádà wọ́n sọ wọ́n di ẹyọ kan wọ́n jẹ́ máa wapọ̀ pé ẹjẹ́ àfipá ń bínú ara ẹni àwọn alájú ọlọ́wọ́ ẹjẹ́ àpapọ̀ ká bá àwọn tí wọ́n fẹ́ wó tàṣọ́wùfù gan result ẹjẹ́ àpapọ̀ ká bá wọn jà òun ni wọ́n yí pé àwọn bàbá wa ní jàbàtà àti bàbá wa Masa bàbá mi Masa pé wọ́n kálukú ọlọ́ lè kọ́ nǹkan kan kọ́dà bàbá wa Hamza Agbárigidoma gbogbo wọn kálukú ó lè kọ́ nǹkan wọ́n kọ́ ń pa tìjàníyà wọ́n kọ́ ń pa kàdìríyà ẹ̀kọ́ ẹjẹ́ àgbé sínú tíra ká sọ́dọ̀ dídí tíra káyì ránṣẹ́ sílẹ̀ Lárúbáwá wọ́n máa wípé àyìmọ̀ kankan àfi ń ṣe tí ó bá já sí pé ẹni òun nífẹ̀ẹ́ kí ìmọ̀ ó jọba tó bá yẹ pé fẹ́ tara rẹ̀ nìkan ni yóò pa ọlá tí wọ́n rẹ́njọ́ tí wọ́n lo ọlá tí wọ́n jọ náà ẹni wá ṣerú nǹkan báyìí àwa àlọ́rin mẹ́sẹ̀dì ẹyọ kan tí mo fẹ́ fásì níbi ìrè ọjọ́ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńlẹ̀ yìí lọ́dún wípé wọ́n ní jákùn máa sáì lójútì ọ sàrífín ó ṣe báyìí Hamasa ló gbé mi ń jọ náà kí là Hamasa òun ni wípé àfáà wa ni wọ́n sì ń wọ́ lọ yìí àfáà wa ni wọ́n ń wọ́ ẹsẹ̀ wọn ń títì kúrú yìí a sì ń pé kéwu Ádámà láké ọmọ Ádámà ni wọ́n sì ń wọ́ lọ yìí níjọ́ náà òun lọ́fà tí mo fi dìde àmọ́ mo dìde ọ̀hún làákàyọ̀ ọmọ eke kò jẹ́ mà wípé ó yẹ kí n ṣàyàfi àwọn kan àbí kí n gé àwọn kan yá ayébẹ́ gbogbo gì agéyí ni ìjọ mi eke lọ́fà wọ́n wá sí tán mo regret ẹ̀ mo sì bẹ̀bẹ̀ mo tọrọ àforíjì dáadáa bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi tọrọ àforíjì mo sì máa bọ́lọ̀ ti foríjì mi èmi náà wá ń bọ́lọ̀ dámájì ẹ̀mú pé irú ẹ̀ ò ní ọ̀hún àbáwọn ọ̀tọrọ àforíjì ọkà àwọn àtọ́lọ́hun tó níwọ̀n àti Sheikh Adam àtọ́rọ àwọn ọ̀tọrọ àforíjì àmì mi tọrọ ẹ̀ gẹ́gẹ́ bí n pé tí mo ṣe kìí jẹ́ pé mo mọ̀ sí kí n fi rí bákan kọ́ ìtara àfáà mi ni bẹ́ẹ̀ ni nígbà wá yá mo ti wá ń bọ́lọ̀ sàdéhùn wípé irú nǹkan bá ní kò ní sọwọ́ mi sẹ̀má ìmọ̀ yá fi irú nǹkan báwọn tó bá ti rí bẹ́ẹ̀ àmọ́ mo ti wá ní ìmọ̀ yá fi rẹ̀ oko sì dúró níbi tó kò tí ń wá oko dúró níbi tí oko tí ń wá àwọn aláṣì láàrin lẹ́kùn báyìí bá a bá sì lẹ̀kùn wa tún ní wọ́n tún da Ìlọrin rú oko ní sì ń wá ń bì kan ní sì ń bà wá kókò tí wá ń bà wá nì bàbá mọ́kò ẹ̀yọ̀ kan ti ń bẹ lọ́wọ́ wa tá a dù yọba lé yọba oko yọba gi yọba ọpẹ yóò sì bá bi tí ọ̀yẹ́ ọba ẹ̀ ń sọ ń bá bàbá Dáúdù àwọn ni àfáàlì mi wà níyà yìí tí wọ́n ń sojú bàbá ọba lọ́rin torí ká má bàa wá ju oko nì àfi kí wọ́n gbìyànjú kí wọ́n bá wa ṣiṣẹ́ lérí ẹ̀ kí wọ́n stọ́ọ̀pù bí oko tí ń wà ní pé kí wọ́n mọ́ lẹ́kùn mọ́ torí pé lópin ìgbà tó kò bá wá ń bẹ̀ tí ń bà wá á ṣe yé bá a bá sì ṣe yé
bá a bá mú Ògúnlùtù bá a bá bì ẹ rí i pé òun máa ń fọ́n ni láti bí ìjẹta ní tí ń ṣe mí bí kí n sọ̀rọ̀ àmọ́ ń kí ara mi alájí olè márùn sí ń kí mi wípé ẹni sùúrù ẹjá wo ń táwọn àgbàlagbà ó ṣe àwọn àgbàlagbà wá sì pé wá wípé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fẹ́ nìkan lè sì mọ́ ọ̀rọ̀ nísìn wá ní òdó yìí ara wa ò sì gbà bẹ́ẹ̀ kí ajá wọlé àbí kí là ń pè kí kíní egbò wọlé kájá ọmọ wa gbó ajá babalágége làwa ó kọ tí wọ́n ń pè wá náà nù ni wa kalbuhum basitun shira'ai bil wasit law ittala'ta alayhim lawallayta minhum firaran wala mulika minhum ruhba káwọn àgbàlagbà wọ́n bá wa zẹ́lẹ̀rẹ̀ yìí wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.